a ní bàbá kan bàbá àrà tó mọ iyì ọmọ kò fi wá ṣeré bàbá àrà tó mọ iyì ọmọ àná ní bàbá kan bàbá àrà tó mọ iyì ọmọ Olúbàdàn bàbá wa bàbá àrà tó mọ iyì Olúbàdàn bàbá wa bàbá àrà tó mọ iyì ọmọ Àṣẹ̀yìn bàbá wa bàbá àrà tó mọ iyì ọmọ Àṣẹ̀yìn bàbá wa ọba adéyẹrí bàbá wa bàbá àrà tó mọ iyì ọmọ. Ọmọ Yorùbá bàbá wa ọba Olúbàdàn wọ́n ti jẹ́wọ́ ọmọ kọ. Kí ni mo sọ? Àtìkòkò à ń ṣàwọn nìkan ní àsìkò yìí o. Bàbá wa ọba Olúbàdàn àti ọba Ṣẹ́yìn of Ìṣẹ́yìn ọba adéyẹrí wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ohun tá à ń sọ leléyìí, irú àwọn tá a fẹ́ nípò leléyìí, irú àwọn ọba tá a fẹ́ nílẹ̀ Yorùbá rèé. Àwọn ọba tí wọn ò ní fẹ́ jẹ́ kíyà máa jẹ àwọn èèyàn wọn kó dẹ̀ máa wù. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, tẹ́ bá rántí dáadáa, ẹ̀rí pé mo tẹnu mọ́ ọ̀kan ní bí abẹ́mà 2 months ago. Mo ní bàbá wa ọba Olúbàdàn nígbà tó dórí oyè, wọ́n wo bí gbogbo nǹkan ṣe ń lọ, wọ́n rí i pé Fúlàní dá wà láàmú, wọ́n rí i pé Fúlàní ń pa wá, wọ́n rí i pé àwọn níwọ̀nba agbára díẹ̀ táwọn lè lò bó tiẹ̀ jẹ́ lágbègbè àwọn nìkan tí ó bá jẹ́ ìpínlẹ̀ Yorùbá, bó tiẹ̀ jẹ́ nínú Ọ̀yọ́ nìkan, influence àwọn sì lè jẹ́ security strong. Bàbá òfin ní ṣe wọ́n fe ní kún ẹní, wọ́n fi ẹní kún èjì, wọ́n to gbogbo ẹ̀ pọ̀ ó dẹ̀ dodidi kábíyèsí Elédùmarè. Ẹ lọ wo bàbá wa ọba Olúbàdàn látìgbà tí wọ́n ti dórí àpèrè bí wọ́n ti ń jẹ́ ká mọ̀ wípé àwọn ní tẹ̀sí ọmọ Yorùbá nínú. Wọ́n ti ń jẹ́ ká mọ̀ wípé ọmọ Yorùbá làwọn. Wọ́n ti ń jẹ́ ká mọ̀ wípé kò ń ṣowó làwọn wá sórí oyè. Bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ jọba tó didi President Federal Republic of Nigeria, ààrẹ orílẹ̀-èdè tó tún jẹ́ alága fún ECOWAS. Yes, he is the chairman and president of ECOWAS. Ní àbá Tinubu, wọ́n wà lórí ìjókòó. Ìyẹn lẹ́fí máa mọ̀ pé ẹni tó ń jọba yìí kò ń ṣèyàn kékeré, kò ń ṣèyàn yẹpẹrẹ. Ẹ̀wọ̀n tó túmọ̀ sí pé o kò fẹ́ lọ rí president ní o kò fẹ́ lọ rí wọn l'Àbújá lásán. A níbi tó máa dé nínú ayé. Bẹ́ẹ̀ ni, nítorí bẹ́ẹ̀ ni gbogbo agbára pè sí lẹ́yìn Ọlọ́run president nìkan ní orílẹ̀-èdè. Correct mo ń sọ fún yín o. Now, látìgbà tí bàbá wa ọba Olúbàdàn tí wọ́n ti jẹ ọba, wọn ò dákẹ́. Aláàkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé wọ́n kọ́kọ́ pa gbogbo ọmọ Yorùbá lẹ́rìn. Wọ́n kọ́kọ́ fi ẹ̀rín ìdùnnú wọ́n fi sáwà ọmọ Yorùbá lójú látara wípé wọ́n rí i pé ẹni tó ń jà fún ilẹ̀ Yorùbá bàbá wa Olóyè Sunday Igboho, ẹni tó ń gbèjà àwa ọmọ Yorùbá from external attack from Fulani terrorists. We are peaceful people, we say no to terrorism. Wọ́n rí i pé Olóyè Sunday Igboho ló ń jìjà Fúlàní má pa wá mọ́. Olórí burúkú Muhammadu Buhari àtàwọn kàbá wọ́n ti lé wọn sẹ́yìn òdì. Wọ́n fẹ́ make sure pé ibẹ̀ ni Olóyè Sunday Igboho máa jẹrà wọn. Ṣùgbọ́n Ọlọ́run ọba Olódùmarè títí ẹ̀ yàtọ̀ sí tiwọn. Kí ló ṣe? Olùbàbá ọba Olúbàdàn. Kò wá tán síbẹ̀ o. Bàbá yẹn ní báwo ni Fúlàní yìí máa dà wá láàmú? Nígbà táwọn ì tí ì di ọba, àwọn gbìyànjú pẹ́pẹ́pẹ́. Bọ̀ nísìnyí ọwọ́ àwọn ti tẹ̀kùdà, ọba làwọn. Àwọn ò tún wá ṣọba lásán. Ọba tó ń jẹ káàárẹ̀ orílẹ̀-èdè wà bẹ́ẹ̀ ṣìíṣìí. Ẹ mọ̀ pé gbogbo Nàìjíríà ló wà bẹ́ẹ̀ jọ yẹn. Anywhere tẹ́ bá ti rí President Bọ́lá Ahmed Tinubu fẹ́ mọ̀ gbogbo Nàìjíríà lẹ́yìn gbogbo agbára principal and principalities of the whole country is in that place. And that place will be the most secured place of that day. Before, no, sorry, 3 days to that time. Ìjọ mẹ́ta tó fi máa ṣe kinní yẹn tí president máa wá síbi tó wá làwọn sniper oríṣiríṣi wọn ti ṣọ́ọ̀kì káàkiri for security measures. Wọ́n ti gbà bẹ́ẹ̀.
Now, bàbá ọba Olúbàdàn, tẹ bá rántí, ẹni tó wọ́n ṣe àwọn ìkìlọ̀ kan tó lágbára. Wọ́n ní káwọn Fúlàní má gbẹ̀rán nídìí mọ́, kó má fẹ́ràn ba oko olóko jẹ́ mọ́. Ẹni tó bá mọ̀ kóun fẹ́ sin màálù kó lọ sìn nílẹ̀ Haúsá tàbí kó lọ ilẹ̀ bàbá ẹ̀ tó bá ní, tí ò ṣílẹ̀ Yorùbá o, ilẹ̀ tí bàbá ẹ̀ bá ní tó jogún fún kó máa fi sin màálù rẹ̀, tó túmọ̀ sí pé àti ẹ̀fẹ́ sísin màálù. Nígbà tí bàbá wa yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ ní Tinubu máa bá wọn jà, ó máa bojú wọn jẹ́, wọ́n fẹ́ kó bá wọn ní, báwọn Fúlàní á máa dúnkòokò mọ́ Tinubu pé ṣé ó rẹ́ni tó fi jọba tó ń gbógun tàwọn, àwọn ò ní dìbò fún mọ́, àwọn ò ní ṣe gbá, kò sí nǹkan tí a ò gbọ́ nígbà yẹn. Jẹ́ kí ṣọ́ọ̀kì yín, bàbá Olúbàdàn wọ́n dá community vigilante sílẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ ọmọ wọn olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó baba Jamiu, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rere ká dáa rere, ẹmu ẹkì ẹran bí ó ẹ̀kọ́ ẹ̀gbọ́n ni wọ́n ní ládéládé ládé, bàbá wa Aláàfin ìládé ìbúkọ́, adé aládìkúnlagbàfà Láàfin, ó ṣe ìlú oríkì ni. Olóyè Sunday Igboho dúró tán pẹ̀lú bàbá wa Olúbàdàn. Anywhere tẹ́ bá ń lọ lórí ọ̀rọ̀ security, mo wà pẹ̀lú yín, wọ́n dẹ̀ ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà. Àwọn mo sì máa play evidence fún yín o. Àwọn Fúlàní mẹ́ta kan wọ́n ṣèkọlù sí Ìṣẹ̀yìn. Wọ́n ti wò pé ṣèbí Igboho ìsílé ṣẹ́mọ̀. Wọ́n ti calculate pé Igboho wà ní South Africa, Igboho wà ní Germany, ìsílé báyìí. Ẹ̀ka sáwọn sáré wọ́n mọ̀ pé bàbá wà ní, bàbá òsílé, bàbá tún wà lé. Òun náà máa ń sọ wípé tí bàbá bá kú, bàbá ló máa kú. Mo máa ń pòwe, mo máa ń fi oríkì kan fẹ̀yìn ní wa pé àwọn tó mọ̀ nìkan lọ́mọ̀. Mo ní ẹni tó máa wà nínú ilé tá máa fi ará ọjà lọ́kàn balẹ̀, ṣó wà lọ́jà yìí? Ẹni tó máa wà lódò tá máa fara ní lọ́kàn balẹ̀, tọkàn ara rẹ̀ á sì máa balẹ̀. Kábíyèsí Elédùmarè. Bàbá wa Olóyè Sunday Igboho, wọ́n kúrò ní máa ń sọ fún. Wọ́n kúrò ní ẹ̀mí ìsílápọ̀ lọ́sẹ̀ kó kú wá, wọ́n fi jẹ lọ. Kó bẹ́ẹ̀ náà. Ọlọ́run kan lórí rẹ̀. Wọ́n ṣe wọlé lánàá, wọ́n ṣe wọlé báyìí. Àwọn mẹ́ta ẹ máa fojú èyí náà máa fojú ara yín rí ẹgbẹ́ tí wọ́n ṣe ṣínà gbọdọ̀ ní gbàgbọ́gbà. Àwọn local security yẹn láì fún wọn. Ọkọ̀ pé ẹsẹ̀kẹsẹ̀ náà ti kú bàbá olúwa ní ìlú ìṣẹ́ síbẹ̀ ni oyè ẹṣẹ́ báyìí. Àwọn Yorùbá ẹṣẹ́ báyìí tí wọ́n sọ yẹn gbogbo ọlọ́mú o pátápátá. Ẹṣẹ́ báyìí. Wọ́n sọ bẹ́ẹ̀ fún àwọn forest guard according to information that gbọ́ allegedly. Wọ́n mú wọn o, wọ́n mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta life and direct. Nínú àwọn mẹ́ta yẹn lára wọn ti yìnbọn pàkánnu wọn níbi tó ti ń fẹ́ máa yìnbọn fáwọn ẹbí tí wọ́n Fúlàní wọn tírénì tó ń fún wọn lórí lọ́jọ́ ìyìnbọn bí aláàrin jọ méjì jọ márùn-ún tó bá ti mọ̀ tẹ̀ wọ́n náà tẹ̀lé wọn kẹ́ ẹjọ́ lọ́jà. Fún ara wọn báyìí, fún ara àwọn Fúlàní terrorist yẹn ló fọ owó ara ẹ̀ pa ìkànnù wọn. Wọ́n dẹ̀ mú àwọn méjì tó kù lóye. Wọ́n capture wọn life and direct. Tó bá dàbí ìwé máa fi ti yín, ẹ fojú yín, ẹ fi ti yín gbọ́. Mo ṣe pé wọ́n ní. Ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́sàn-án tó gbó fáwọn bàbá wa. Gbòòsà. Ẹ pẹ́ fún wa ẹ̀yin bàbá wa. Eléyìí dùn wọ́n mi nínú. Àwọn bàbá wa dẹ̀ sọ, wọ́n ní wọn ò tí ì ní nǹkan kan. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, wọ́n ṣẹ̀ mẹ́yẹ bọ̀dá kù. Mo sọ fún yín, wọ́n ní ilẹ̀ Yorùbá náà ti yàtọ̀ sí tèmi o. Ilẹ̀ Yorùbá náà
ó ti yàtọ̀ sí tèmi yìí o. Àwọn local security ti dúró wá mú anybody tó fẹ́ kú báyìí. Bẹ́ẹ̀ ni everybody fẹ́ kú kú Akin. Ó pé kéèyàn kú bí Akin ju kọ́kọ́ pààyàn bí ẹdìyẹ lọ. Then wọ́n mú wọn o, wọ́n capture wọn live nínú bàbá ọba Olubadan dùn. Bàbá wa ọba Adéyẹrí ọba Ṣẹ́yìn Ògùnṣẹ́yìn nínú àwọn náà dùn. Owó ti pẹ́ tó ti ń wá bẹ́ẹ̀. Táwọn local security ìgbèrí kì kọ̀ọ̀kan ṣe fún wọn. Ṣùgbọ́n gbà tó lọ́run dá sí i tó ń lo bàbá wa. Kí ló ṣe? Ó dàbí ìgbà tó bá hẹ́ ìgbé. Wọ́n rò pé àṣà wọn lọ fọ́ọ̀mù báyìí. Ṣé mọ̀? Wọ́n ní tí àlè ẹni bá lu bàbá ẹni lọ bàbá là ń. Yes. Àlè ìyá ẹni tàbá lè bàbá ẹni tó bá ti bí bàbá èèyàn lọ. Bàbá bí ìyá nìyẹn máa ń pè é. Mo sọ fún yín, ó ní ẹ lọ fọkọ yín balẹ̀ lórí ọ̀rọ̀ security. Ká pa Ìgbòho ní kó bá wa gbé fún legally, officially, with 100% presidential backup. Ta fẹ́ nìyẹn. Àwọn ọmọ Yorùbá a ò fẹ́ nǹkan méjì. Lásìkò yìí, ẹ bá wa gbé security fún bàbá wa Oloye Igboho. Ẹ̀yin tẹ́ bá fọwọ́ sí kó gbé fún wọn, ẹ kọ́ sí comment section. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ wò pé ọ̀lẹ ni Igboho kò lè ṣe kankan, ẹni kan má gbé fún wọn comment section. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó níbi tí fídíò yìí lọ. Bí ìkọlù jáde wá sọ̀rọ̀. Ẹ mọ̀ pé tí ó bá ní bó ti jẹ́ obìnrin tèmi ń jẹ́ kúrú. Ohun tó bá ilé mú mi tí mo jáde wá sọ̀rọ̀. There is something biggest about that issue. Ó ní kankan tó rọ̀ mọ́. Now, ẹ jẹ́ sáré play video yìí fún wa. Kí n tó play mo fẹ́ bẹ̀rù yín nítorí Ọlọ́run. Ẹ bá wa share video. Ẹ jẹ́ kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé. Ẹ jẹ́ kó mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé victory ti bẹ̀rẹ̀. Wọ́n sì bá Olúwa mi ò sí nílé nìyẹn o. Ẹ kàn ṣe báyìí. Wọ́n dẹ̀ lè mú. Ẹ wá sọ fún mi tó bá wà ní. Ara àwọn nǹkan tí Sọ̀tà ń ṣe kó bá àwọn ìyókù ẹ̀ náà bẹ̀rù lílé. Tó fi ń bí àwọn bàbá wa lọ́ba. Kó bá àwọn stop Ìgbòho. Kó bá àwọn bẹ Olóyè Sunday Ìgbòho. Kó má wá sí Kwara. A sì bọ́ lórí ọ̀rọ̀ Kwara rẹ̀. Kó má dàbí pé ẹjọ́ mi ti pọ̀ jù. Ẹ jẹ́ sáré pé kíbi fún gbogbo àjọ. Fẹ́yìn tẹ́ bá mọ̀, bàbá wa Adéyẹrí Third, orúkọ kingship wọn ló jẹ́ bẹ́ẹ̀. Orúkọ tí wọ́n gbọ́ngbọ́n nílé yìí. Orúkọ tí bàbá wa gbọ́ngbọ́n lè fún àtúgbà lóko nísìn. Mo fẹ́ kí gbogbo àjọ tẹ́tí tàbí gbọ́ bíbí kó má dàbí pé àròsọ rẹ̀. Mo fẹ́ ṣú ẹ̀ dáadáa ni. Ṣé àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn tó wà lókè yẹn? Kí ẹ̀kọ́ ìdí sí ẹ̀kọ́ kan tó ṣẹlẹ̀. Nigerians, good news. News. Ìlànà ìtòlẹ́kẹ̀, kẹ́mítọ́ọ̀kì ìlànà ìtòlẹ́kẹ̀ bàràmbà. Ìlànà ìtòlẹ́kẹ̀, kẹ́mítọ́ọ̀kì ìlànà ìtòlẹ́kẹ̀ bàràmbà. Ìlànà ìtòbíya tó wọ́tà sẹ́kọ̀ọ́ tí yẹn fi kàdá wọ́pá. Ìlànà ìtòbíya tó wọ́tà sẹ́kọ̀ọ́ tí yẹn fi kàdá wọ́pá. Káwá sí àwùyá. Káwá sí àwùyá sí àtúmá. Let's go! Abuja. That's so. Yes, sir. So, this morning, around 1:30, look at the enjoy myself. This good news is to me. 1:30 in the morning, today's date, 5th of May, 2026. AKA bandits, they enter Isheyi for Oyo State. Isheyi for Oyo State to kidnap as usual. When they enter, because Isheyi is under Isheyi local government area of Oyo State. She been at Oyo. Yes. Thank you. And the state will they get. You know the story.
No be lie. Credit to English alike. The federal government of bandage with the level of That's what happened today. 1:30 a.m. As they enter, Not go. The tension. Civil defense and close rangers. You can help with that. Kí ni mo sọ fún yín? Àwọn speaker security. Ṣé mo kóhùn ní gbogbo ẹnu sọ̀rọ̀? Wọ́n dúró tán. Ìṣẹ́jú sánú ọ. Ọjọ́ ń yin fúnra wọn ni. The person is supposed to travel tomorrow. Ìyẹn lọ sí Saudi Arabia. The person is Ó kàn là. On information. Civil defense and government say no. The student na wọ́n dúró tán. And I bet. Nínú ìdúró wá dé tán. Help me tell the civil defense and rangers not to hand over this to Nigeria, please. On a live day. Send them to the creator. If you give them to Nigeria, Nigeria will be integrated. And then, how did this speak for Yoruba? Má fi sílẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀. Má fi ìjọba òwe fi ìgbọ̀ngàn ní ìṣàlàyé. Ó fẹ́ ní má fi sílẹ̀. Má fi. Speak of it. Realistic. That are different. On a live day. Send them to the creator. If you give them to Nigeria, Nigeria will be integrated. And then, how do they speak for Yoruba? Any those of you are for comment section. How do you say analyze somebody in Yoruba? Don't give them to Nigeria. Don't give them to Nigeria and send them to the council. Analyze those people that you guys are doing. I beg you now. Those of you who Yoruba, please help me use Yoruba. Tell the Agro Rangers, Civil Defense Agro Rangers for Ishaki, please don't hand over those people that you have with you. Don't hand them over to Nigeria. Please send them to their creator. The right kind of story. If you want to see dead bodies of this people, go to my telegram. The link, I will leave it here under the comment section. If you are watching Facebook, if you are watching from Instagram, you go to my bio, go and enjoy yourself. Ẹ ti gbọ́dọ̀ tí lọ kẹ́lí mọ̀ pé mo ṣe àròsọ àdúrà kọ̀ọ̀kan. Ó ṣì ẹnìkan ló ṣẹlẹ̀ o, ẹ tún wá gbélé náà. Nǹkan kan ṣẹlẹ̀ ní àná fẹ́ẹ́ pè é fún mi. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ rí. Wọ́n pa àwọn èèyàn méje kan. Wọ́n fẹ́ lọ ṣe mass burial fún wọn. Àwọn aráàlú wa yà á pé táwọn bá jẹ́ ṣe mass burial yẹn o, àwọn máa ṣe kí ni wọ́n máa rú gbogbo òkú yẹn. Wọ́n máa fi ìbọn síbẹ̀, wọ́n á fi àdá síbẹ̀, wọ́n á fi ìkùmọ̀ àáké ọ̀bẹ oríṣiríṣi kan tí òkú lè máa fi gbé wọn kiri tó bá jẹ́ pé já síkú fún wọn. Wọ́n fẹ́ àtàwọn àwọn babaláwo kò bẹ́ẹ̀. Now, ibi tí wọ́n ti fẹ́ lọ sí o, tí wọ́n ti fẹ́ ró wọ́n ti ń sọ̀rọ̀, wọ́n ti ṣọ̀rọ̀ tí ó pọ̀ púpọ̀ bẹ̀rẹ̀ sí ní ró ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Àwọn náà tẹ̀ ìṣe ìgbà níbẹ̀. Ẹ̀yin ẹ̀rí ìṣòro ẹ̀fẹ́ róòpù ẹ̀fẹ́ pa àwọn àbí wọ́n pa ẹ̀yìn bọ̀ tí a rẹ̀. Eré àwọn ni mo bá àwọn arọ máa ń sáré tó bá ṣẹ̀t. Bọ̀bọ̀ kan arọ ẹ̀mí ìjọba ìwé yín sáré. Àná mọ̀ pé gẹ́gẹ́ bí máa ń sáré jẹ orin gẹ́gẹ́ òdì lọ. Ó ń gbó kìsì ní fún un.
ṣe wọ́n yìí ṣe wọ́n ṣá. wàá lè máa yóò la fẹ́ ṣe ibi méjì ní ìgbà yóò la fẹ́ ṣe ibi méjì yóò la fẹ́ ṣe bẹ́ẹ̀. bàbá lè sọ àwọn èèyàn jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ́ tàbá ń sọ ájàbí ìpolówó ẹ̀ nífẹ̀ẹ́ ìlú ẹ́ eléyìí ti tòru mọ́jú ìníjì wọ́n kú yìí nítorí ẹ̀fọ́ màá ẹ máa gbọ́ o yóò la fẹ́ ṣe bẹ́ẹ̀. If I say, you say, yeah, under the comment section. And here, yeah, and if I say, you read, what are the water? What are the water? Let's go. Don't know if I said, defend yourself. That is the only way out. Defend yourself. Because right now, I don't know whether the military is for us or against us. You heard in their statement that these people, these terrorists that comes to Nigerians, Can you imagine? situation, condition, So what? make them to become terrorists. So they will be debated Can you imagine? whether you like it or not. The only thing that we will do, that means our thing is that we do is we monitor it. So I will give you that we do is to monitor terrorists. So we are going to monitor terrorists, they don't deviate or they see them to the crime. We will do our own way. Nigeria, you have yourself. I told you guys. Let's go. So yesterday, really, Ẹ máa gbọ́ o. 6th of May 2026, in the evening, just after that championship match, you know that match, you know, she not 10-11. Match don't finish. This is happen for Rukubi. Rukubi is under Duma, local government area of Nasarawa State, just close to Ajepe. That same community, I say youth, stood their ground against these bandits, these terrorists. Nǹkan tá a rí níkẹyìn yẹn wá kẹlẹ dira nìyẹn tá bá dira àwọn ará bí ìyá máa sá fún yín gbàdúrà gbọkàn tí dàrẹ́tọ̀ gbèrè sọ dàrẹ́tọ̀ àgbáyé wọn ní go and defend yourself wọn ní ká attack anybody wọn ní ká defend ẹ má lọ́ọ̀jẹ ní attack but tó bá ti dọ́jà attack ẹ alẹ́ tó láti fi anything defend ìyá wa wọn ní tá a bá defend ìyá wa tó bá dìbò látàpẹ́ lè ti bá ṣẹlẹ̀ ká pariwo ẹ̀ síta fún àwọn káwọn rí gbọ́ kò ṣẹ̀ṣẹ̀ nínú pé ìfẹ́ wa pa ẹ́ mọ́lé tó ṣe pé ẹ̀wọ̀n ìfẹ́ pààyàn o ìyẹn wá ká ẹ mọ́lé pípé bọ̀dá ní ló fẹ́ pa ẹ́ ẹ wá jọ ń fà ọwọ́ ẹ wá yájọ owó ẹ lọ ọ wá ní kó wá lọ ṣẹ̀wọ̀n àtìlẹ́ tó ṣẹ̀wọ̀n rí ẹ̀ nìyà ẹni tí tẹ́rọ̀sì wa ká mú mi tọ́wọ́ ẹ̀ wá padà gbé ìjọ ọwọ́ tẹ́rọ̀sì yẹn lọ wá tí wọ́n ní kọ́ lọ fún ẹ̀wọ̀n tó yẹ àdúgbò àbá Tinubu ọ̀rọ̀ security ti kọjá ẹ̀fún. Lóòótọ́ ó yí àwa kọ̀ọ̀kan wọ́n fi bàjẹ́ bá yín jẹ́ bàbá sọ fún yín pé ẹ tẹ̀ má ṣìbí ìlú tó bá wà ló máa ń bá àjọba ẹ̀ jẹ́ ẹ jẹ́ kó kálukú máa bá tiẹ̀ lọ kí yóò bá dá dúró kí Ìgbò lọ dá dúró káwọn Haúsá dá dúró káwá wo ibi tí Fúlàní fẹ́ gbà ẹ́ a tó láti dá dúró. We have more than enough. We have all what it takes to we have all what it takes to be on our toe. We have all what it takes we have more than what we need to be able to stand as a country. Yes. A ní kọjá àwọn tó yẹ ká ní láti ìdílé the population Nigeria we are now more than 300 million. Continent mi inú àwọn continent wa continent mi wà táwọn èèyàn tó wà lóòótọ́ 300 million. Ọmọ Yorùbá ẹ̀ka mọ́ tá à ń ṣe is becoming much of our Arabi yìí.